Yoruba nation, Yoruba nation, Yoruba nation. Ẹ ṣe òdúpẹ́ mo tọ́pẹ́já láti lè gbogbo Yorùbá lẹ́nu. Ẹ fi wọ̀n wá pé ọ̀rọ̀ Olúwa tá à ń dúró ta fẹ́ gbà yìí ó jẹ yín lógún púpọ̀. Ẹ sì dìde ẹni tó wá láti ibi tó jìnnà ẹni tó wá láti tòsí ẹ ṣe àdúpẹ́. Olúwa mú wa nílẹ̀ ilé náà láyọ̀ àti àlàáfíà. A ti débẹ̀ tán báyìí ẹ fọkàn yín balẹ̀ o. Iṣẹ́ ti lọ rẹpẹtẹ ẹ fọkàn yín balẹ̀. Tó yẹ pé ohun tá à ń béèrè fún kò ṣe nǹkan tí kò ń ṣe ẹ̀tọ́ wa. Tó bá yẹ pé ibi tá a wà gẹ́gẹ́ bí Nàìjíríà tó bá tù wá lára ni kò sẹ́ni tó máa béèrè pé òun fẹ́ kúrò. Òkè kan ti wọ́ ó ti bàjẹ́ kọ̀tẹ́ káwọn èèyàn sunkún síta nìyẹn. Ọlọ́run náà dé rí i pé ìyà ti ń jẹ àwọn èèyàn wa jù. Gbogbo ẹni tó jẹ́ ọmọ Yorùbá ẹni tí àti òkè ṣọmọ Yorùbá náà ìyà pọ̀ ní Nàìjíríà ó dàrú pátápátá ni. Nígbà tá a máa fọ̀hún sílẹ̀ kò bàjẹ́ tó yìí. Àyìnbó ká tún lọ ká lọ kéré oko wálé ká tún pọ̀ tún fi ṣé kó túbọ̀ dá sí ni. Ẹ wò láti 62 years ago ìlú yẹn túbọ̀ ń bàjẹ́ sí ni. Eku òkè bí eku mọ́ iye òkè bí ẹyẹ mọ́. Gbogbo àwọn tó wà ní pátápátá ní ọ̀dọ́ wọ́n sá jáde kúrò nínú yẹn ni. Ó dẹ̀ yẹ kó máa dúró sílùú kó máa ríṣẹ́ ṣe kó máa rówó jẹun kó máa tọ́jú ìyá tó ń tọ́rọ́ wọn níléèwé àtàbà tọ́rọ́ wọn níléèwé ni. Wọ́n lè bá àrí nǹkan ọmọ fi sáwọn ọmọ ọlọ́kàn lè ṣe marriage. Bọ̀dẹ̀ wo ọmọ kúrò ní skul tán á lọ yunifásitì á ṣe gbàṣà kò ríṣẹ́ ilé ìyá àti bàbá ló tún máa fẹ́yàwó sí ibẹ̀ náà ló máa bímọ sí ọmọ máa rìn kiri ní street èmi tó yẹ pé tí ò bá ní ìtẹ́lọ́rùn á ní kí òun lè máa live by àìdí oríṣiríṣi máa wá sí wọn lọ́kàn wọ́n ṣáà di cult wọ́n bẹ̀ sí máa jalè wọ́n máa ṣe ritualist wọ́n máa ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó fà náà ni pé àìsí oúnjẹ jẹ poverty ti pọ̀jù nílùú wa kò sí nǹkan kan tó fi tẹ́ wa lọ́rùn ilé ìwé òsì ọsílù òsì kò sóúnjẹ kò sómi kò sí iná kò sí nǹkan tó dáa kò sí freedom of speech o lè sọ nǹkan tó fẹ́ o lè sọ nǹkan tó ń gùn àfi kó máa fi mọ́ra àsìkò tí wàá tó ọmọ Yorùbá ló ti tó bẹ́ẹ̀ ọlọ́run ò dúró mọ́ ọdún tó gẹ́ ọdún yóò fẹ́ panu wa bọ́ èdè pa wá tán ẹ̀tọ́ bá rẹ́ẹ̀dì kó fẹ́ máa bá wa jà kó wá múra sí torí pé kí ni ẹ̀tọ́ wa là ń béèrè fún àrẹ́dì láti gba ilẹ̀ onílẹ̀ ibi tọ́lọ̀ ń gbé wa sí kó dá wa sí ibẹ̀ là ń gbé wọ́n fi wá sílẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà ti wà ní mẹ́ta lọ́rẹ́dì àṣẹ̀ṣẹ̀ rẹ́dì láti máa pín nǹkan kan kóníkàlùkù lójú sáyé tiẹ̀ kóníkàlùkù tùlú ẹ̀ ṣe kóníkàlùkù tọ́kù ìyá ẹ̀gbẹ́ Ọlọ́run lẹ́gbẹ̀rẹ̀ kó fún wa ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sàsẹ́yìn lóòótọ́ nǹkan le lójoojúmọ́ wọn béèrè pé kí la máa ṣe ẹ̀rù ń bo ní kálukú ó tó bá yàn lẹ́rù Ọlọ́run wà pẹ̀lú wa tó ń tà ń béèrè fún ẹ̀tọ́ wa ni tí gbogbo wa bá ní ìfọkànbalẹ̀ tá a jókòó bí a bá ti lọ ọdún 5-6 nílùú èèbò ó padà lọlé ni a lọ fi nǹkan tó bá kọ́ níbí a lọ fi tún ìlú ẹ̀ ṣe ń tà béèrè fún nìyẹn káró oúnjẹ jẹ káró oúnjẹ mu ká lè tọ́jú àwọn arúgbó wa kí ìyá lè wo gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bàbá lè gbà gbọ́rọ̀ sí káwọn ọmọ lè gbọ́rọ̀ sí bàbá lẹ́nu oríṣiríṣi là ń dúró fún àfẹ́ nǹkan burúkú kí ìlú tura kò sí security bẹ́ẹ̀rìn síbí èèyàn máa ṣọ́ yìí wò ní láti yàpọ̀ tẹ kò èkó omi kọ̀ọ̀bẹ yàpọ̀ tiwa ẹ máa bẹ̀ yín wò ní kí ní àǹfààní ìlú náà irú ìlú wo ni bílíọ̀nù nìkan là ń gbé yìí tára tù wá Ọlọ́run jẹ́ kára tù wá nílùú tiwa náà o ilẹ̀ Yorùbá làdó ti dé tọ́ báyìí ẹ fi àdúrà gidigidi sí ẹ sì fi ọkàn yín balẹ̀ ẹ túbọ̀ ọ̀dọ́ àwọn tó wà ní ìdí ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn àwọn tó ń gbé gbogbo fáìlì káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa pé kọ́ lè ba àrùn kọ́mọ aráyé lè ba àṣíjú àánú wa kọ́rọ̀ wa bọ́ sí àdúrà yẹn ni kẹ́ máa gbà ní gbogbo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ire ti dé bá wa ó ti tẹ̀ wá lọ́wọ́ tán báyìí ní àṣẹ Olúwa láṣẹ àwọn tó nílẹ̀ ó ti wà níwájú wa báyìí ẹ má bẹ̀rù Yorùbá nation will stand for life for every day for Ọlọ́run ti wà pẹ̀lú wa onílẹ̀ ti dúró tì wá ẹ má wọrí ẹ má bẹ̀rù mọ́ ẹ fi ọkàn yín sọ́nà kan ẹ fi ọkàn yín sọ́nà kan ìgbésẹ̀ ẹgbẹ́ ẹ fẹ́ lóòótọ́ Yorùbá nation ẹ fi ọkàn yín síbẹ̀ Odùduwà gbé wa Odùduwà adúró tì wá onílẹ̀ adúró tì wá adúró sí wá dé ilẹ̀ lérí ní ṣọ́kú ní pọ́sọ́wọ́ àjínigbé wọn ò ní pa wá lójijì ní pàdé àgbàpọ̀ ní ṣìjẹ ní ṣìmú yẹn náà máa gbọ́rùkà náà tó máa gbé fúláàgì náà kalẹ̀ báyìí gbogbo ọ̀la máa wà ń bẹ̀ wọn ò ní fẹ́ ni wọ́n kọ́ ṣàwátì gbogbo ọ̀la máa mú mi ìlú yẹn la máa fẹsẹ̀ wa láfi rìn nínú wa dùn gbogbo ọ̀tọ́ dẹ̀ wà níwájú náà bí bàbá Akíntóyè ni bí Ṣífẹ́ Ìgbòho ni bí màmá Akíntọ́lá màmá Bíọ́lá Onítìrí àtàwọn ẹlòmíín náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàfẹ́ dárúkọ wọn àwọn presenters àwọn tó tún ṣe níbi tó ń ṣe náà tó ń lọ káàkiri tó ń sọ̀rọ̀ nípa Yorùbá pé kó lè bá a da inú wọn á dùn o àwọn náà ní ọ̀ní rí kò jìjì o wọn ò ní pàdé àgbákò o wọn á kú gbalajọmọdé ilẹ̀ Yorùbá láyọ̀ àtàláfíà ilẹ̀ wa ilẹ̀ tá à ń béèrè fún yìí gbogbo alamọlọ jíjọ àyọjọ tó bá dé bá wa ìyọ̀wọ́ náà wá tún dà àwọn tó wà ní Europe yìí lọ ni lágbára Ọlọ́run àní ní kò jìjì àní ní kò ọ̀wọ̀wọ̀ àní ní kò
nípa àgbẹ̀nipa àní nípa àṣẹni àní nípa apani gbogbo àwọn ìlú tó máa ń try láti ba gbogbo ìrìn àjò wa yìí jẹ́ ọlọ́run àbá ìrìn àjò wọn jẹ́ ọlọ́run ò ní dúró tì wọ́n onílé ò ní dúró tì wọ́n nítorí wọ́n mú mi yẹ Yorùbá yẹn wọ́n ń jẹ wọ́n mú bẹ̀ wọ́n ń gbowó ẹ̀mí àwọn ẹlẹ́mìí wọ́n fi ń ṣe nǹkan tó wù wọ́n nǹkan náà pé kò ṣe kọ́ pẹ́ tó lọ́wọ́ wọn kò ní ká wọn lọ́wọ́ kò ní bá wọn kalẹ̀ kò ní dúró tì wọ́n àyàfi tó yẹ pé wọ́n ṣe nǹkan tó dáa fún àwọn tó wà nílẹ̀ yẹn ni kò tó yẹ pé nǹkan burúkú náà ṣe fún wọn tó jọ ìyá àwọn tára ẹni nìkan àbí tó pa àwọn ará wọn jọ nìkan tó pa àwọn nìkan ni wọ́n dúró tì Ọlọ́run àtúwọ̀ká òkú àtúwọ̀ká ilé ò ní pè wọ́n ará ni wọ́n lórí náà látẹ̀lé lọ báyìí ẹ fọkàn sí pàṣípà Yorùbá nation Yorùbá yìí wá tí wọ́n ti dé sí wọn torí pé kí ni àwa la ní àbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn àṣẹ̀ṣẹ̀ tún máa bẹ̀rẹ̀ kọ́ wá ṣe signation kan fún wa wá bá a ṣe referendum kan kò ní di referendum a ti ṣe ogbó ẹ̀ pọ̀ Ọlọ́run ti gbàdúrà wa ọ̀nà ara lọ́wọ́ fi yọ sí wa ló fi kọ́ fún wa lọ́wọ́ a ti gba referendum wa ẹ fi ọkàn sí bẹ́ẹ̀ tó bá ti ń pè pé kẹ́ ẹ dìde ẹ ṣe nǹkan báyìí nípa Yorùbá nípa nǹkan àdùn ẹ dìde ẹ kóra jọ ẹ jẹ́ àjọṣe ẹ jẹ́ káyé mọ̀ pa exist Yorùbá nation ni wa Yorùbá nation la wa ń lọ Yorùbá nation la wa dúró tì Yorùbá nation ní gbogbo ara wa solution the best solution nìyẹn kò sí nǹkan mi fún wa àfẹ́ ẹ̀jẹ̀ ká ní ojú ẹ̀ ká rọ́pá sórí ọjọ́ kan wọ́n kọ̀ mí no we are going to Yorùbá nation we are already there ẹsẹ̀ wa ti dúró sí lórí ẹ̀ báyìí ẹsẹ̀ wa ti dúró sí láìpẹ́ láì jìnnà yìí ni mo sọ bẹ́ẹ̀ fún yín a máa kéde nǹkan lá fún yín a máa kéde lágbára Ọlọ́run gbogbo wọn la máa dé la máa yọ ìdúró máa jẹ́ tiwa o gbogbo àwọn tó wà wájú o gbogbo àwọn tó ń lọ fún sáré sọ̀tún tó ń ṣe ní kọ̀kọ̀ tó ń ṣe ní gbangba lórí ọ̀rọ̀ Yorùbá ìkókó bọ́ síre Yorùbá náà á gbé gbogbo wa o òdúgbò àgbè wa o àní ṣìṣe o gbogbo àtàwọn abílẹ̀ ní akérò òkòdélé adéláyọ̀ àtàláfíà àní pàdé àgbàpọ̀ àní já sọ́nà àní sọ́nù sọ́nà bíi èdùkọ́kọ́ Ọlọ́run aṣọ wa ẹ ṣé o. bẹ́ẹ̀ni wí ló máa rí bẹ́ẹ̀ni ló máa rí bẹ́ẹ̀ni wí ló máa rí bẹ́ẹ̀ni wí ló máa rí èyí ẹ̀rí yẹn àárọ̀ mọ́ bẹ́ẹ̀ni ló máa rí àárọ̀ mọ́ bẹ́ẹ̀ni ló máa rí bẹ́ẹ̀ni ló máa rí. Yoruba nation, Yoruba nation, Yoruba nation. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ọjọ́ èní torí pé ó ṣojú ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Elder Honorable Israel Oyalowo. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ní adájọ́ wípé ọjọ́ pé tẹ́ bá rí aṣọ tí èmi pẹ̀lú aya mi wọ̀ ẹ rí pé àwa agbé Yorùbá nation agbéga púpọ̀. ọ́fíìsì kan bẹ̀rẹ̀ sí ní ìlú France kì í ṣe ìlú France ló ti bẹ̀rẹ̀ London ló ti bẹ̀rẹ̀ à ń pè ní Yorùbá Central Office kì í ṣe ẹgbẹ́jẹgbẹ́ o kì í ṣe ẹgbẹ́jẹgbẹ́ àtọ́ Yorùbá Central Office èyí tó jẹ́ pé èmi tí mo ń sọ̀rọ̀ mo jẹ́ kan nínú wọn tí mo jẹ́ coordinator nínú France. Ìdí pàtàkì tí Yorùbá Central Office fi wà ní pé àwa Yorùbá a fẹ́ change mindset wa. Mo rò pé gbogbo wa ti mọ ìtumọ̀ tá à ń pè ní mindset. Bí àwa Yorùbá bá ń ṣe máa ń ṣe síra wa ìwọ ọmọlúwàbí wa ó yẹ ká máa gbé hàn láwùjọ máa gbé hàn ẹlòmíì tó bá ń sọ Yorùbá báyìí tó bá ní ẹ̀lẹ́ ò bàbá ẹ̀lẹ́ ò ẹ̀gbọ́n tàbí òyìnbó kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. So Yorùbá Central Office ó ti gbé ìgbìmọ̀ yẹn dìde nílùú France nísìnyí. Orúkọ tèmi ni Bàkáì Mustapha Òtútù wọ́n máa ń pè ní Bàbá Kìṣí ní under platform Safe Humanity Media TV. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá ni pé àwa tí a jẹ́ ọmọ Yorùbá à ń ṣe iyèméjì yìí pé bí a lè gba òmìnira fún ìran Yorùbá àmọ́ kò sí ohun tó
ká wa mọ́lé láti máa pa wá gẹ́gẹ́ bí ẹranko yẹ túmọ̀ sí pé ìyẹn dá wa lójú gbogbo èyí tí ẹ ń ṣe iyèméjì yìí pé ǹjẹ́ a lè gba òmìnira fún ọ̀nà Yorùbá ohun tó ṣeé ṣe ni o nítorí pé ẹ̀tọ́ wa là ń jà fún a jà fún ohun tí kì í ṣe titi wa ilẹ̀ wa là ń gbìyànjú láti rí pé ká lè dáàbò bo ibo ní ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ láti jẹ́bà nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ títí Kwara State, Ọ̀yọ́ State, Ogun State, Lagos State, Ondo, Èkìtì àti bẹ́ẹ̀ lọ. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá ni pé tá a bá wò láti gbà tí a ti gba òmìnira láti 1960 èmi àti ẹ̀yin kò sí nǹkan tí a lè sọ pàtó yìí pé náà ní ṣiṣẹ́ ṣé educational sector la lè ṣe gbọ́nsílẹ̀ ni nothing ṣé security ni nothing ṣé omi ni nothing ni ṣé ọ̀nà ni nothing ni ṣé ọ̀rọ̀ sísọ ni ọ̀rọ̀ wa kò tẹ̀ dámọ́ wọ́n ti sọ òtí pé kí ni wọ́n ti bà system wa jẹ́ iná làbí sọ pé tí a bá ti gba òmìnira fún Yorùbá a máa change memory wa gbogbo sim card wa gbogbo virus tí ń bẹ nínú tí Nàìjíríà gbé sí wa lọ́pọlọ tí a bá ti gba òmìnira a máa change ẹ̀ gẹ́gẹ́ àwọn bàbá wa sì sọ pé a máa change our mindset wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa change o mo wá ń pe àsìkò yìí gbogbo àwa tí a wà nílùú France tá a jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ mo kí ẹgbẹ́ ìfìmọ̀ṣọ̀kan àti gbogbo yín pátápátápátá ẹ dákun irú àpéjọ báyìí ẹ má jẹ́ ká fà sẹ́yìn. Bàbá ẹ ṣe kọ́ sà fún àǹfààní tẹlifíṣàn ẹ máa tí ìlú wa bá dáa sí ohun tí à ń wá níbi tí a wà yìí gẹ́gẹ́ bí àwọn bàbá wa.